kí gbogbo wa ní gbogbo tí ẹ bá ti ń láǹfààní àti máa wo fídíò yìí. Ìwọ tó bá jẹ́ pé òní jẹ́ ìgbà àkọ́kọ́ tó máa come across channel wa, ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sí ibẹ̀ so that bá ti ń fi àwọn fídíò wa síbẹ̀ ẹ lè máa láǹfààní àti máa mọ bó ṣe ń lọ. Mo kàn fẹ́ sáré sọ̀rọ̀ kan kékeré kan ni. Tẹ́ bá wo fídíò yìí. Tí mo bẹ̀rẹ̀ nígbà tó yá Ọlọ́run tún lò mí, mo tún wọlé Alúwà. Ìgbà tí mo wọlé Alúwà lélẹ́yìí o. Mo wọlé Alúwà, mi ò rí sánmọ̀, mi ò rí lẹ̀, mi ò rókè, mi gangan mi nìkan fún ọjọ́ méje. Láì rí nǹkan kan, láì jẹ láì mú. Mo wọlé Alúwà. Torí mo ń kírun o, Ọ̀ṣun gan kírun o, Ọ̀ṣun ìpọ́kẹ́yà máa kírun o. Lọ́nà wo? Omi kírun. Ìdí tí omi fi kírun ni pé omi lábùgbé, omi sàlùwà lọ́mi láfi sàlùwà lá o. Àtàfà àti pa. Èmi ò kọ́ iṣẹ́ Ọ̀ṣun o, mi ò sì kọ́ iṣẹ́ tewétegbò. Ojúbọ Ọ̀ṣun Òṣogbo gangan ni á bí èmi sígbà tí ìyá tèmi bí mi o. Ojúbọ Ọ̀ṣun Òṣogbo, agbo Ọ̀ṣun ni ìyá mi tó máa ń kàn. Ìyá mi máa ń kàn láti ràgbì dé Ọ̀ṣun Òṣogbo ni. Ojúbọ ni á bí èmi sí o nígbà tí wọ́n bí èmi. Àtìgbà yẹn ni kòkó ti tẹ̀ mí lọ́wọ́. Nígbà tí kòkó mi tẹ̀ mí lọ́wọ́, mi ò fẹ́ gbé mo káàkiri pé mo lọ rè gbé kòkó mi ní year 2000. Ṣùgbọ́n ẹ̀ẹ́dínlógún mi mo kọ́ ni torí ìyanrìn bàbá mi máa ń tẹ̀ sábì ló máa ń ní bàbá mi lórí kìlọ̀ rè kọ́ ẹ̀ẹ́dínlógún. Mo kọ́ ẹ̀ẹ́dínlógún mi ní ọ̀dọ̀ awo mi Ajígbọ́ ti fá. Ẹ dákẹ́, ẹ má bínú, ẹni bàbá yín ìyanrìn ni máa ń tẹ̀. Bẹ́ẹ̀ ni. Àṣé irú èèyàn wo ni bàbá yín? Àfáà ni àbóníṣègùn? Àfáà ni bàbá mi, oníjàlábí ni. Àfáà ni bàbá yín? Bẹ́ẹ̀ ni, aláàjì ni. Bó lẹ̀yin ṣe wá ń bọ Ọ̀ṣun? Ìyá mi pọ́nbélé lọ lọ́sùn, Ojúbọ ló sì bí mi sí. Ohun tó sun yín dédé Ọ̀ṣun nù. Bẹ́ẹ̀ ni, Ọ̀ṣun yẹn dàbí làwọn títí. Bàbá yín ò sì kọ̀ fún yín láti má bọ Ọ̀ṣun? Bàbá mi mọ lóyàn tí mo jẹ́, kò kọ̀ fún mi. Pé kẹ́ ẹ bọ Ọ̀ṣun? Kò kọ̀ fún mi o, ó mọ bó ṣe bí mi. Torí pé bàbá yín ò wò pé bóyá pé torí pé òun jẹ́ mùsùlùmí kẹ́yìn náà máa ṣe mùsùlùmí. Bàbá mi ò sọ pé kí n mọ̀ bọ̀ nǹkan tí mò ń bọ̀. Torí ó mọ bó ṣe bí mi. Ó mọ bí tó. Ẹ̀yin náà ti rí ìyá ọlọ́sùn, wọ́n ní Ọ̀ṣun gan kírun, wọ́n ní Ọ̀ṣun gan kírun. Ìtàn fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni wípé èèyàn jẹ́ oníṣẹ̀ṣe kò ní kéèyàn má kírun. Ẹ ti rí ara nǹkan tá à ń sọ lélẹ́yìí. Anybody tó bá jẹ́ oníṣẹ̀ṣe ó ní láti ní ẹ̀kọ́ tó yè kórokó nínú nǹkan tó gbé lọ́wọ́. Nígbà tí ayé máa wá sọ wọ́n ní Ọ̀ṣun náà kírun, Ọ̀ṣun ṣe gbé, Ọ̀ṣun ṣàwo, ẹjọ́ mọ́sálásí bo l'Ọ̀ṣun lọ, inú ìjọ wo l'Ọ̀ṣun wà? Ṣé Sasfat ló wà ní? Ṣé Korib ló wà ní? Ṣé Tìjàníyà ló wà ní? Ṣé Nasfat ló wà ní? Àbí ìjọ Tẹ̀blíkì ló wà? Tẹ́bi sọ pé Ọ̀ṣun gangan kírun, mọ́sálásí bo l'Ọ̀ṣun ló ń lọ tó ti ń kírun. Òkè òun kí wákàtí 5 lójúmọ́. Àwọn èèyàn tó bá fẹ́ máa wùwá ẹsẹ̀ kí irúkọ ẹsẹ̀ kan ọ̀dà kò sáyè fún wọn nínú ìṣẹ̀ṣe, because aṣùsọ́nà wọn á kàn máa forí ìyá ìgbèpè ni. Wọ́n á dẹ̀ máa da òpó àwọn tán jọmọ lẹ́yìn wọn, wọ́n á máa da òpó wọn rú. Torí pé bọ́n ṣe ń ṣe ìlànà tán jọmọ lẹ́yìn wọn náà máa ṣe, wọ́n á dẹ̀ rò pé nǹkan tán ṣe ó right ni. Kíyàn sọ pé Ọ̀ṣun kírun, wọ́n ní ojú kíní kún Ọlọ́run tí ń bẹ̀wẹ̀. Kí ni tó fẹ́ ṣẹlẹ̀ tí yóò mú Ọ̀ṣun sọ pé òun fẹ́ máa kírun? Ẹ ti rí pé nǹkan tí ìyá yẹn sọ, ẹ ti rí pé kò bára wọn mu. A gbọ́ lóòótọ́ ẹ sọ wípé bàbá yín aláàjì ni wọ́n, wọn ò lè dà yín láàmú láti máa ṣe òòṣà, kò sí nǹkan tó burú bí yẹn. Òun la ṣe ń sọ wípé àwa tá a bá jẹ́ rivatis, tá a bá ń padà wálé, ẹ̀kọ́ tó yè kórokó, ẹ jẹ́ ká make sure wípé a acquire rẹ̀. Ẹ má jẹ́ kó jẹ́ wípé owó tá a fẹ́ rí bíbẹ̀ òun ló fẹ́ múmú láyà wa. Ẹ jẹ́ kí ẹ̀kọ́ ṣáwájú, tẹ́kọ̀ọ́ bá ṣáwájú ẹ̀kọ́ ní ó padà di owó fún èèyàn, because kí ni ìyẹn ọ̀rọ̀ yẹn rùn létí díẹ̀. Bẹ́ẹ̀ náà làwọn kan máa sọ wípé tán bá dá odùfá kan fún yín wọ́n ní kẹ́ ẹ gbà àwẹ̀, tán bá dá odùfá kan fún yín wọ́n ní kẹ́ ẹ ra tẹ̀sùbá, wọ́n ní kẹ́ ẹ ra géè kírun, wọ́n ní kẹ́ ẹ sì gbá, wọ́n ní kẹ́ ẹ ṣàwo. Ìbéèrè tá a máa bèèrè wa ni wípé nígbà yí Ọ̀rúnmìlà tán bá dódùfá tẹ́ ẹ sọ yẹ,
níbo náà ti ń rí tẹ̀sùbá tí wọ́n rà ń gbà yẹn níbo náà ti ń rí àgé dẹ́ mọ́sálásí bo ni wọ́n ń kó lọ. So ẹ ti rí pé gbogbo àwọn kinní yìí ẹ ti rí pé bala blue ni tí wọ́n náà fẹ́ relevant ní society téèyàn bá wà and syncretism eléyìí ò dẹ̀ lè gbé wa lọ síbi kankan ìfàsẹ́yìn lásán ni yóò máa mú bá wa tá bá sọ pé a fẹ́ máa tẹ̀lé bẹ́ẹ̀ náà lára wọn kan wọ́n sọ pé àwọn sọ̀rọ̀ sọ fún yàn ẹ máa bá wọn wọ́n máa kọrin sẹ̀lẹ̀ bíbẹ̀ wọ́n láwọn ìdígbẹ́gbẹ́ fún yàn wọ́n máa kọrin kérúbù bíbẹ̀ gbogbo kíní yóò papọ̀ òun la ṣe ń sọ wípé ìṣẹ̀ṣe wa ò yí padà àwa la ṣe bó ṣe wà láti àtètè kọ́ ṣe mọ́ ẹ jẹ́ ká padà ẹ jẹ́ ká lọ wá ẹ̀kọ́ tó yè koroko if not a kàn máa fẹ́rẹ̀ yíra wa lára ni kì í sì ìṣẹ̀ṣe la fẹ́ máa tàbùkù èmi dẹ̀ ti sọ̀rọ̀ yìí lọ́jọ́ tó pẹ́ wípé ìṣẹ̀ṣe ò lè bàjẹ́ oníkálukú ni ó yà máa borúkọ àwọn bàbá ẹ̀ jẹ́ oníkálukú ni ó yà máa borúkọ àwọn òbí ẹ̀ jẹ́ ẹ jẹ́ kí gbogbo wa ká gbìyànjú ká wá ẹ̀kọ́ ẹ jẹ́ ká tún wo àwọn kan béèrè kan. àwọn tó ṣẹlẹ̀ ni pé mo máa ń sábà ń rí píkṣọ̀ yìí mo máa ń sábà ń rí ní tá a bá lọ sí àwọn ibìbò míì àbí ẹlòmíì tó bá post ilé òrìṣà rẹ̀ àbí temple rẹ̀ wọ́n ya bèbí kan àbí sorry wọ́n ya màmá kan tó ní ọmú tó sì ní ìrù ẹja so mo máa ń rò pé ṣé Yemọja tí fá ń sọ nípa rẹ̀ ní tí ń sọ rèé so tó bá jẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́ káwọn èèyàn sọ fún mi ṣé bí Yemọja ṣe rí ṣé bí fá ṣe sọ náà ní pé bó ṣe rí leléyìí mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn enlighten mi káwọn babaláwo enlighten mi àbáwọn olóòṣà kó enlighten mi ní orí rẹ̀ ṣé Yemọja yìí náà ní Yemọja ni. ó nígbà tóun lọ sí ọ̀dọ̀ àwọn oníyemọja kan òun rí íméjì tí wọ́n yà síbi bẹ̀ tán pè ní Yemọja ó ní orí ẹni yẹn ó jọ orí èèyàn ṣùgbọ́n gbogbo ara yòókù ti tẹja ni ẹ jọ torí Ọlọ́run àwa oníyemọja tá a bá bẹ̀rẹ̀ ní lóòótọ́ tá a bá ní parọ́ ṣé bó ṣe rí nù lóòótọ́ ṣé apá kan èèyàn apá kan ẹja sóhun ní Yemọja tó bá yẹ pé apá kan èèyàn apá kan ẹja tó bá yẹ pé òun bá ní Yemọja bó ní Yemọja ṣe ráyè ṣiṣẹ́ rẹ̀ iṣẹ́ tẹ́lẹ̀dùmọ̀rẹ̀ gbélé lọ́wọ́ so àwa tá a jẹ́ olóòṣà gangan ẹ jẹ́ ká gbìyànjú ká wá ìmọ̀ nípa àwọn rúmọlẹ̀ wa ẹ jẹ́ ká wá ìmọ̀ nípa rẹ̀ òun la ṣe ń sọ wípé màmí wọ̀ta òun kọ́ ni Yemọja Ifá ò kì í ṣe órékù àtàwọn nǹkan míì tá à ń sọ fúnra wa ẹ má jẹ́ ká translate nǹkan wá sí èdè òyìnbó ẹ jẹ́ ká filẹ̀ ní Yorùbá tó wà because anything tó bá ti jọ́rọ̀ orúkọ wọn kì í translate ọ̀rọ̀ orúkọ ẹ filẹ̀ bó ṣe wà ní tẹ bá lè fẹ́ translate ẹ̀ kò lè papọ̀ ṣé Yemọja ti wá sóhun ni màmí wọ̀ta ni àbí sóhun ni mámèdì ni so gbogbo àwa tá a jó lórìṣà ẹ jẹ́ ká gbìyànjú ká nímọ̀ tó yè koroko nípa nǹkan tá a gbé lọ́wọ́ if not a kàn máa fẹ̀rẹ̀ yíra wa lára lásán ni if not a kàn máa fi ẹ̀rẹ̀ a kàn máa fi yíra wa lára lásán ni pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí tá a bá nà ní pọ̀pá yóò ta bára lé yóò ta bára oko ẹni tó bá ta bá kó lọ túnbẹ̀ ṣe kiri o.